Ikú dóró, ikú òṣè ìtàn, ikú mẹ́nire lọ, ó fẹni búburú kalẹ̀. Ìgbà mélòó la ó lò láyé tàmí wẹ̀wérin ìrìn àjò ọmọ ẹ̀dá, ikú ni òpin rẹ̀. Asán nílé ayé yìí, ìmúlẹ̀ mọ́fo ni. Kí ló ṣẹlẹ̀ tí àwa ọmọ kékeré tí wọ́n fi máa ń kú báyìí? Ọmọ kékeré yóò máa kú pépèpé, ṣùgbọ́n àwọn àgbà wọn ò ní lọ síbi kankan. Ẹ̀yin tèmi, ikú ọmọdé kọ́ là ń wá, ikú ọ̀dọ́ kọ́ là ń wá o. Ẹ̀yin tèmi, wàhálà ló ṣẹlẹ̀ báyìí nínú movie industry bí arábìnrin tí a mọ̀ sí Temitope Osoba ó ti dágbére fáyé o. Ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra, ó ti lọ sí ọ̀dọ̀ àwọn ancestor rẹ̀. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó ti kú, ó ti jáde láyé. Kí Ọlọ́run kí ó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ẹ̀yin tèmi, à ń bọ̀, a ò tí ì dé. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, ìròyìn kan ti ń lọ lọ́tùn lósì nípa arábìnrin tí a mọ̀ sí Temitope Osoba tí ó jáde láyé ní bíi wákàtí méjì sẹ́yìn. Òun náà là ní kí àwa náà kí a gbé wá sí orí channel wa, kí àwa jẹ́ kí ẹ gbọ́ sí bí ọ̀rọ̀ ikú rẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ o. Ẹ̀yin tèmi, lójoojúmọ́ ni mo máa ń gbàdúrà wípé kí Ọlọ́run má ṣe jẹ́ kí àwa ọ̀dọ́ kí a máa jáde láyé, kí a máa kú pìpìpì o, torí wípé ikú ọ̀dọ́ ò dáa. Àwọn òbí rẹ̀ báyìí, irú ipò wo ni wọ́n ò wà? Ọmọ rẹ̀, irú ipò wo ni ó wà? Ẹ ti rí i pé ikú yìí kì í ṣe ikú tí ó dára kọ́. Ṣùgbọ́n o, ẹ̀yin tèmi, kí Ọlọ́run kí ó fi ikú kí ó fi rọ̀ wá lọ́rùn nígbà tí àsìkò bá tó. Kí Ọlọ́run kí ó fi rọ̀ wá lọ́rùn o, kí a má lọ kú sí ibi tí ò yẹ. Ẹ̀yin tèmi, wàhálà tí ó ṣẹlẹ̀ rèé. Arábìnrin yìí ó ti ṣe breast cancer surgery ní bíi bóyá ọdún méjì sẹ́yìn ni. Ṣùgbọ́n a ò tí ì mọ irú ikú tí ó pa, bóyá breast cancer ọ̀hún ni ó padà pa arábìnrin náà tàbí nǹkan míì ni ó pa Temitope Osoba. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká máa tẹ àtẹ̀ránṣẹ́ sí gbogbo àwọn ìdílé arábìnrin yìí wípé kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wọn, àti wípé ká tún máa tẹ àdúrà kan ránṣẹ́ sí arábìnrin tí a mọ̀ sí Temitope Osoba wípé kí Ọlọ́run kí ó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká máa tẹ RIP sí inú fídíò yìí, sí inú comment section, torí wípé kí Ọlọ́run má ṣe jẹ́ kí gbogbo rẹ̀ kí ó wá sí ọ̀dọ̀ wa, kí irú rẹ̀ má ṣe ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wa. A ò ní rírú eléyìí mọ́ o. Ẹ̀yin tèmi, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ má ṣe gbàgbé láti tẹ subscribe button kí ẹ tó máa lọ. Ó dìgbà.